léèrè òun ọkọ rẹ̀ wọ́n bí léèrè ọgbẹ́ wa ní ìyá túta ìjẹ́jọ́ tá a bí Rasaki ṣẹ́jọ́ yẹn kálá Alhaji kú ni ṣáwọn pé wọ́n lọ alọ hospital tá a darí ni wọ́n lálàjì kú Rasaki tọmọ ọdún mélòó sàn Rasaki is now 35 years tọ̀ ó dọ̀gbọ̀n ọdún àti ọdún márùn-ún tọkọ mi ti kú láyé ṣé ń gbọ́ nǹkan. kí ni fakuwa àárín kankan jò dànù àwọn obìnrin oṣooṣù àrùn tí pààyàn àárẹ̀ tí rẹ̀yàn àìsàn tí ṣèyàn oṣooṣù làwọn obìnrin ń jó tí wọ́n dànù ẹ̀ráwọ̀ ọkùnrin àríjò dànù gbé tán ni làbá ń kú kíákíá. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. وفرق العز والعبلال تفريقا. Ọlọ́run ni máa ṣe bẹ́ẹ̀. وفرق العز والعبلال تفريقا. ìyá lágbára kó bímọ kí ló bí yóò ṣe rire ni kò ní ṣe rire ni kò yé ìyá ọmọ bàbá lágbára kó sunrun ọmọ bó lọmọ rẹ̀ fẹ́ yàtọ̀ bá dàgbà kò yé bàbá ẹni wọ́n pa sójú títì táwọn ẹgbẹ́ rẹ̀ fi ìmọ̀ pa wọ́n tún fi àáké fọ́ gbogbo ọpọlọ ẹ̀ jáde bí bàbá bá mọ̀ pé oorun rẹ̀ wúsùn ni kò ní sunrun náà jọ náà yóò pé torí yóò waste ni òun ní jèrè ẹ̀. ẹni wọ́n yìí nígbà pa látara pé ń jalè ẹ̀yin olè tẹ́ ń bá ń bẹnu hall mọ̀ bẹ̀yìn ní ìbú yín mọ̀ fọ̀rọ̀ yín sọ̀rọ̀ Ọlọ́run ni o. ọmọ tí ń jalè bí ààrẹ bá mọ̀ pé ó lè ní ọjà tí ó bá òun ló kọjá ni yóò lọ jò dànù ni. àmọ́ àbí ẹnì kankan. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. ẹni tí ó ṣe rire oorun rẹ̀ ni wọ́n sùn ẹni tí ó lówó oorun ni wọ́n sùn ẹni tí ó sì ṣẹrú kúláyé oorun ni wọ́n sùn ẹni tí ó pè láyé ìyàwó eréko oorun ni wọ́n sùn ẹni tí ó sì kájú kú oorun ni wọ́n sùn la ilaha illallah ẹni tí ó ṣe rí ibú bó ti dùn mọ́ bàbá àtìyá lẹ́ni tí ó ṣe rí ibú ni bó ti dùn mọ́ bàbá àtìyá ńgbà wọ́n sunrun ẹni tí ó ṣe rí ire bẹ́ẹ̀ wọ́n sunrun ẹni tí ó ṣe rí ibú ó dùn mọ́ wọn náà àánà ń fún yín mu wọ́n ń gbé tọ́ọ̀mì a máa fi hàn wọ́n bọ́ mọ̀ yóò ṣe rí ibú. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. وفرق العز والعبلال تفريقا. وفرق العز والعبلال تفريقا. mo fi nǹkan kan fẹ́ràn àwọn kírísítẹ́nì láyé tó bá jẹ́ pé àwọn ni wọ́n ń ṣe program bá a ti ń ṣe yìí tí pásítọ̀ wọn sì ń bẹ wájú wọn bí mi àáfàá ti wà wájú yìí ẹ̀ nírẹ́ nìkan tí ó jẹun wọ́n máa wo pásítọ̀ wọn ni tí wọ́n bá ń ta lọ́rọ́ lọ́hùn fín jù àwa mùsùlùmí ni ẹ bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí ń jẹun táwọn tí wà sí ìníṣẹ́ wọ́n ní bọ̀dá Ìsá bọ̀dá Jìbìrìlù oúnjẹ ni wọ́n ń jẹ wá sí là ń ṣe àbí bẹ́ẹ̀ bá wá yíwọ́ tí wọ́n ní sìn wọ́n ní wọ́n pe àáfàá àti ń búyàn sẹ́kọ̀ yẹn kẹ́ ẹ bọ̀wọ́ Ọlọ́run náírà márùn téèyàn fà wà yìí pé a máa sòótọ́ torí gbọ́dọ̀ à ń bẹ́ẹ̀ nù ìyá wa ọmọ tá à ń jẹ èrò náírà márùn ó sì tó fún wa tàwa ní sòótọ́ ẹ máa bọ̀wọ́ Ọlọ́run o torí kẹ́lẹ́ dá alábọ̀ lóòótọ́ ìyàn ń bá ayé jà lóòótọ́ ìyàn lè fẹ́ lù ìyàn àlẹ́ sọ ọ̀dọ̀ wọ yín yọkàn yín àtọ́lọ́hún jọ kan. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. وفرق العز والعبلال تفريقا. وفرق العز والعبلال تفريقا. ìwọ máa lówó ìwọ máa tọrọ ìwọ máa kọ́lé ìwọ máa yálégbé ogun ìdílé máa báwọ̀ fà á ìwọ sì free nínú ẹbí tóun tayé lọ́wọ́lọ́wọ́ ẹnìkan ò sí díẹ̀ èmi Ọlọ́run ní ń dalẹ̀. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. ọmọ tiẹ̀ kóníláárí ọmọ tiẹ̀ bọ́ bá rí kò bú ẹkún èmi Ọlọ́run ní bẹ́ẹ̀ ń díẹ̀. subhana man wàdó àlà àṣìyá àmọ́ọ̀dí àhà. ẹ̀yin oní graduation
ẹ wá fọkànbalẹ̀ ẹjọ́ máa wà nù àníyàn yín lónìí pé ọlọ́run tó tú ọ̀gá wa gòkè wọ́n sà tú àwa náà gòkè ọlọ́run ní tí ẹ jẹ́ kó máa wà nù ọkàn yín nù ni torí pé gbogbo ọmọ tó ga kọ́ sẹ́ àwa àfa àtàwọn kan máa ń kéwú inú kíláàsì mi ẹ bá 100 ọmọ inú kíláàsì mi ẹ bá 75 inú kíláàsì mi ẹ bá 35 bẹ́ẹ̀ náà ni school bẹ́ẹ̀ dé high institution bẹ́ẹ̀ ti bá wọn nù kọ́dà lómi ò ní ráyè jókòó yóò tún gbogbo ojú window okùn tí lecturer bá ń give lecture fún wọn lọ àmọ́ ta ni yóò jẹ́ èèyàn ọlọ́run sì ti mọ̀ láàrin wọn gbogbo wọn kọ́ ni wọ́n ń lárí ẹ̀dá ni kọ́ máa wá bẹ lọ́hùn kan tó ń fẹ́ jẹ́ láyé torí pé lójú ọ̀nà industry tẹ fẹ́ wà yìí gbogbo ń tà ń ṣe nínú ayé àwọn olóyìnbó wọn ni many are called few are choosing àáfà lèmi náà àáfà nìkíní náà àáfà nìkíní náà ọ̀là àwọn tọ́lọ́hún fẹ́ fi hàn nínú ayé nínú wọn ẹ̀rí onítíátà nìkíní àwọn náà wà nínú àwọn artist time ọ̀là àwọn tí ó hàn ọ̀là àwọn tá a kàn mọ̀ pé yẹ́s òun náà nínú àwọn onítíátà ni ẹ wá bẹ lọ́n kọ́ fa ẹ̀yìn gòkè ni gbogbo ẹni wà lójú ọ̀nà yìí kọ́ ló fi gòkè gbogbo ẹni ó kàwé kọ́ ló fi gòkè gbogbo oníṣẹ́ ọwọ́ kọ́ ló fi gòkè gbogbo ọmọ tá a bí kọ́ ló fi ṣe ríire ẹ̀dá ni kọ́ sáré bò ní tòun ó ti jẹ́ mùsùlùmí tí wọ́n bẹ nínú yín kọ́ mọ́ sin lọ́hùn ẹ̀ wákàtí márùn-ún dáadáa kírísítẹ́nì tí wọ́n bẹ nínú yín kóun náà gbá báyìbùlù ẹ̀ mú kọ́ mọ́ lọ ṣọ́ọ̀ṣì kọ́ mọ́ pe jésù ẹ̀ kò sí agbára ò lè ṣe nǹkan kan mo wọ ẹgbẹ́ kínní mo kó nu ẹgbẹ́ kínní mo tún bọ́ nu ẹgbẹ́ kínní ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run ẹgbẹ́ kòtò ọ̀run ẹgbẹ́ àìkámọ́ra irọ́ ni kò sí ntọ́lọ́wọ̀n ọba ní ìsì ẹ̀dá kan ò lè ṣe kò sí irú ẹgbẹ́ tó lè wà kó o kó nu ẹgbẹ́ awo kó o bọ́ nu ẹgbẹ́ kòkò what will be ọlọ́run ní í ṣe bí Murphy Afolabi ti rí ni ọlọ́run nu bọ́lọ́run ti ṣe nu gbogbo wọn tí wọ́n gòkè lójú ọ̀nà eré yìí ẹ̀rí wọ́n ní eré kó de tún wọn ní mọ̀ pé eré kó ní lọ yìí ọlọ́run ní máa tó ẹ̀yà abẹ́ lọ́hùn lónìí bọ́lọ́hùn kọ́dàkùn kọ́mọ pàtì yín pọ̀ mẹ́lòmí kọ́ yọ ẹ̀yìn náà dánfó. àmín. subahana man wadala ashiya amadiha وفرق العز والإبلال تفريقا وفرق العز والإبلال تفريقا mímọ̀ rí ọlọ́run ọba tó dá àbùkù ó sì dá àpọ́nlé ó dá ẹ̀tẹ́ ó sì dá iyì yìí sì ń pín fún gbogbo wa nù ayé kò síbi yòówù tí wọ́n lè lọ ọmọ kàbùkù ni ọlọ́run lé mi mọ dábùkù mọ́ wọn gbogbo bí tí wọ́n bá dé máa rí yìí máa rápọ̀nlé ọlọ́run ní tí mo kọ́ nu gbogbo ẹ̀yin ní graduation wa lónìí àtàwọn tá a wá wòran yín tá a wá ṣàdúrà fún yín mọ̀ pé aṣọ àbùkù ọlọ́run ò ní dàbọ̀ ẹnìkọ̀ọ̀kan wa. amiina. aṣọ yìí tí ń sìn bẹ́lá rẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa lápò ọlọ́run mọ̀jọ́ fàyà. amiina. ẹ fẹ́ràn ọ̀gá yín ẹ gbọ́dọ̀ gbàgbé ẹ̀ àwọn bá yín dúpẹ́ lónìí nù pé ẹ bẹ̀rẹ̀ ẹsẹ́ ẹ kọ́ṣẹ́ yanjú ẹ rí Kùránù ọ̀rọ̀ ọlọ́run a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزعنا ما في صدورهم من غل ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار تجري من تحتهم الأنهار وقالوا الحمد لله ọpẹ́ la bàbá yín dá ẹ̀yin ọmọ ní graduation. الذي هدانا لهذا kò yẹ ẹnìkan bá ti ṣe lọ ayé. وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن
tilkumul jannatu uristumuha bima kuntum ta'maluna lọ́bàtán. wa nudu tilkumul jannatu uristumuha bima kuntum ta'maluna. ọ̀dọ̀wọ̀ yín ẹ̀yin ọmọ oní graduation lọ́dọ̀ Murphy Afolabi ọ̀dọ̀wọ̀ yín ẹnà gàwọnú ayé ẹ sì máa wẹ̀yìn wò bẹ́ẹ̀ ń bá nínú gàwọ wájú tẹ̀ ń lọ ẹ sì máa wẹ̀yìn wò ẹlòmíì jáde ń lu ẹ̀ bó ti jáde wọ́n pé bó ti lọ lọ́bọ̀ Allah yọmọ wá sí ìròjọ́ tóun ti dẹ́kọ̀ pé 21 years tí mo ti lò lẹ́kọ̀ọ́ ni ẹnìkan sì dé kì í lọ́dún mẹ́wàá ọkọ̀ tèkó ó sì lọ́ọ́ kọ́ ti lé. ndí iṣẹ́ yìí náà sì ni lẹ́nìkan sì ṣe ẹ bá ń bẹ̀ ni kò ní táyà kẹ̀kẹ́. àwa bá yín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ̀yọ́ ọmọ ní graduation. wa nazana ma fi sudurihim min ghillin tajri min tahtihimul anharu. àṣẹ kún fàyẹ̀ kún Isa Babatunde ọ̀rọ̀ pẹ́tẹ́ ń dúró ní ẹ̀yọ́ ọmọ ní graduation pẹ̀lú ọ̀gá yín Murphy Afolabi ọ̀rọ̀ pẹ́ dúdú Ọlọ́run ṣẹ́rìsì ẹ̀ púpọ̀ báwo ẹ̀dá náà ti ṣẹ́rìsì ká dúpẹ́ pé ọ̀gá mi mo dúpẹ́ iṣẹ́ tẹ kọ́ mi sà alhamdulilayi sà ẹ sà mo tún parí ilé tí mo bẹ̀rẹ̀ lájà mo tún parí ẹ sà àdúrà tẹ ṣe fún mi gbà sà ṣe pé ń dúpẹ́ fọ́gẹ́ ẹnu Ọlọ́run gan wá ṣẹ́rìsì ọpẹ́ púpọ̀. àlìjánà gbogbo ẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì tí ń lọ tí ń bọ̀ tó gba báíbùlù gbọ́n tí báíbùlù náà mọ̀ ṣe tí ò ṣe ẹ má ṣàbùrú ẹ má ṣe kà oní kuranu tá a gba kuranu wa gbọ́ pé ẹ má ba tèèyàn jẹ́ ẹ má da tèèyàn rú ẹ dá Ọlọ́run mọ̀ pọ́lọ́hún yín ni nítọ́lọ́run bá ń fẹ́ ni ẹ ṣe nítọ́lọ́run ọba fẹ́ ẹ má ṣe nítọ́jú á máa ṣe gbogbo ẹ sì máa kírun torí pa fẹ́ wà àlìjánà. tajiri min tahtihimul anharu wa qalu alhamdulillahi alladhi hadana lahaza àṣàgbára kọ́. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. ẹ̀yin mo ní graduation wa lónìí ẹ̀yin láyé wá wòran inú hall yìí lónìí pé lágbájá náà tiẹ̀ wá nù wọn àti kìnìún náà tiẹ̀ wá ọ̀dà kìnìún náà tiẹ̀ ń graduation ok Murphy Afolabi ní tiẹ̀ ń tẹ̀lé kálukú ẹ̀yin la wá wòran yín mo bá yín bẹ Ọlọ́run wọ́n bá yín bẹ Ọlọ́run bí inú hall ti dákẹ́ jẹ́ ẹ̀rí àpọ̀ kálukú sì dákẹ́ bí wọ́n ti dákẹ́ jẹ́ yìí mo fi bẹ Ọlọ́run nítorí dá wọn lákẹ́ báyìí mo fi bẹ Ọlọ́run má jẹ́ o ṣe pé bànújẹ́ ní ọgbẹ́yìn graduation tá à ń ṣe. amiina. ẹlòmíì kọ́lé tán ẹ dákun ẹ jẹ́ kẹ́rù Ọlọ́run ọmọ bàbá ó ṣe wàhálà ọkọ́lé ó ṣe gbogbo Ọlọ́run ń wòran ipò sì ní gbé bẹ̀ ibẹ̀ ni wọ́n wá gbé sàárì ẹ̀ sí wọ́n ń pè é gbé lọ ilé ẹ̀ tọ̀ ilé ẹ̀ nílẹ̀ lọ́ọ́ sí ẹlòmíì ra mọ́tò Ọlọ́run sì ń wò ntí ọ̀pá ọ̀nà lọ́ra ni ń gbé lọ́ọ́ hàn wọ́n lé kọ̀ńténà rẹ́lù àtòwọn àti mọ́tò kádàrá bàyẹn lẹ́rù púpọ̀ àkọ́kọ́ ntẹ́ gbàmú lẹ́yìn pé ẹ fẹ́ yasẹ́ lọ́dọ̀ ọ̀gá yín ẹ gbá ìbẹ̀rù Ọlọ́run gbogbo ntẹ́ dàbá ń ṣe tí ó bá ti bẹ̀rù Ọlọ́run kò sálùbáríkà nù kànáà bẹ́ẹ̀ yẹn kírun tíwájú ẹ̀ dúdú báyìí tó tún lu ihò tí ó bá bẹ̀rù Ọlọ́run kò sálùbáríkà Ọlọ́run gan ọ̀gbá kọ́ máa fojoojúmọ́ gbàwẹ̀ kọ́ máa lọ umura kó tún kò ní umura kó tún lọ hajj Ọlọ́run ọ̀gbá lókun gbà tí ó bá ti ní bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run lèyàn wá lọ Mọ́kà ìbẹ̀rù Ọlọ́run la bẹ̀rù la fi lọ Mọ́kà ẹ̀rí 5 hours lójú sánmà adọ́hun tán eyín làwọn èèyàn kọ́kọ́ wá lọ wọ́n ju bẹ̀rù Ọlọ́run eyín Mọ́kà ẹlẹ́mìí ṣe mẹ́rin sókè báyìí mẹ́rin sálẹ̀ ń sì ń dé tìrìtìrì ní fi ń ṣí ẹwà láàjì òsì ẹwà láàjì wèrè èèyàn máa eyín ọwọ́ àfisí déédéé ibi tí ó ti máa fi ṣí tìrìtìrì ó tún wá nínú ọdún iléyà ilé ìwé náà lọ́ọ́ ra ẹran ó so mọ́ta wá ń pè Ṣakiru ó rẹ́ràn mi ọdún yìí lẹ́yìn tó yẹ kó gbogbo ayé ọtí ní fíìmù
pẹ̀lú àjì tó lọ ìbẹ̀rù Ọlọ́run wá dà ẹni tó lòun lọ sin lọ́hùn ṣé ìbẹ̀rù Ọlọ́run ní kọ́kọ́ ń bẹ nínú ọkàn kéèyàn tó lọ sin lọ́hùn. ìbẹ̀rù Ọlọ́run yìí ni ẹ jẹ́ kó critical kọ́lọ́hún lè lànà tó dáa fún yín. bẹ́ẹ̀ bá wà àwọn tó lọ àjì lọ́dún yìí ẹ rí náà o àwọn stéètì kan wọ́n fi wọ́n hàn lọ́hùn ẹ bá wọ àwọn social media àbí kíní tẹ́ ń gbé káàkiri wọn ni wọ́n fa àwọn stéètì kan hàn wọ́n darí wọ́n wà mìíràn wọ́n ro aṣọ ara mi tẹ́lu mi ro tí fi ń bẹ lọ́hùn pé Ọlọ́run yé aṣọ yìí o mo ti fi tàwa fúli Ọlọ́run tí ń tọrọ àdúrà tí ń gbà àwọn wa darí ẹ̀ tí ń pílẹ̀ Àyùbá ẹ̀ tí ń pílẹ̀ Pasuma ẹ̀ tí ń pílẹ̀ Àyìnlẹ̀ Ọmọwúrà àwọn stéètì kan nu rédèrèdè nílé Ọlọ́run àwọn yẹn wá wò wọ́n pé àwọn stéètì wo ni wọ́n ká àwọn stéètì báyìí ni eyín mọ́kàsá wàá lọ gbáà ìbẹ̀rù Ọlọ́run dà èyí wọn náà bẹnu tí ń kó bá ìlú Nàìjíríà lọ́wọ́ báyìí ìṣẹ́lọ́hún tá à ń ṣẹlọ́hún yìí gan ń kó bá Nàìjíríà lọ́wọ́ Buhari ò lẹ́ ń pariwo kí n Buhari lè ṣe ebe yìí lẹ́ ń pé bàbá ló lè ṣe Ọlọ́run náà sì jù ú lẹ̀ fún wa pé sóhun ló lè ṣe Buhari máa ṣe fún wa kárí bàbá ló lè ṣe lẹ́yìn wíjọ́ náà gbogbo àwọn bàbá ló lè ṣe change ẹ pààrọ̀ àwọn dà kálukú ti sáko Nàìjíríà nísìnyí wọn ò fi alẹ̀ bẹ́ẹ̀ àtìgbálẹ̀ òsì tá à ń kókì ṣé bàbá ẹsẹ̀ táwa gan sẹlọ́hún ìyàwó ọ̀gbọ́tọ̀kọ ọkọ mi ò tiẹ̀ mọ táwọn ọmọ òun àwọn ọmọ òun jẹ́ nínú ilé ọkọ mi ò mọ̀ à ń pariwo Buhari ò rí ṣe obìnrin mi bẹ́ẹ̀ bíbá yìí òun ní ṣe wàhálà lórí ọmọ márùn-ún tó bí fọ́kọ ẹ̀ àwọn ọkùnrin á tún ní àlè eléyìí búrú ọkùnrin mi ìyàwó bíi mẹ́rin bẹ́ẹ̀ lé ìtúrọ̀ ọ̀yin àwọn àlè ọwọ́ agbọ́mọ gbá gbélérí ìyá gbá Ọlọ́wọ́n máa wò yín ràn ní pé bọ́bá yá wọn padà lẹ́yìn ọ̀tọ́jú ìyàwó ọ̀tọ́jú ọmọ ẹ̀ bọ́ọ̀ bá tiẹ̀ fún ìyá lóúnjẹ ebi ó sì fáwọn ọmọ ọwọ́ apá ìyá tì ó sì pa àwọn ọmọ tì nítorí ṣe sìnà káàkiri bẹ́ẹ̀ gbogbo patí ló sì lọ tán bí sẹ̀mọ́sì ṣe ọgbọ̀n yóò parí ẹ̀ ní yóò tún máa béèrè ẹran ẹ̀ ní ìtọ́láwọ àgémáwọ ẹ wo lè irú ẹ̀ wo lo ìyàwó rẹ̀ ṣe fún wọn létọ́ ń béèrè àgémáwọ àwọn ẹgbẹ́ ẹ̀rọ ọmọ tiwọn ní yunifásitì àwọn ẹgbẹ́ ẹ̀rọ ọmọ wọn lẹ́ni everywhere ìwọ́dà ọmọ lẹ̀ fún ya ọ̀n tẹ̀lé obìnrin míì kí òun ṣe sìnà káàkiri ayé gbogbo wọ̀nyí náà Ọlọ́run pa ilé ẹjọ́ Nàìjíríà wa ń jìyà gbogbo wa aláìsẹ̀ lájọ́ ń jẹ báyìí àlùmọ́ngìrì wa kúnnú ayé kò sí state tẹ́ tẹ́ nígbà àlùmọ́ngìrì tọ́pọ̀ àwọn àdọ́gbọ́n àlùmọ́ngìrì ń bẹ ẹ̀rọ sà ẹjọ́ mò ń lọ social di ń bẹ yẹn ni so ẹni tí mo wá ságége nígbà yìí ẹjọ́ sà mo wá rí pé kò sí ní fóònù mi dẹ̀ ti kú ẹjọ́ bí ẹ bá tiẹ̀ fún mi bí 200 naira kan àlùmọ́ngìrì yóò kẹ́ ẹ̀bùn mi torí Ọlọ́run ni wọ́n dictate ní sẹ́ni ẹjọ́ yẹn bá tiẹ̀ fún mi 500 naira kí n fi wọ̀kọ̀ láti dóṣòdì kọ́ lóṣòdì kankan ìyá ni àìsí bẹ̀rù Ọlọ́run mọ́ ìlọ́wọ́ adá gbogbo ẹ̀ lẹ́fọ́ léde Nàìjíríà òun làwọn wà nù ẹ̀ àwọn ọkọ àjọkọ rẹ àwọn ìyàwó ìdajì wọn tí wọ́n rí ni wọ́n jẹ àtọ́jú wọn mọ́ láńlọ́ọ̀dù wa ya wèrè mọ́ tẹ́nàtì náà wá ya ìhànà mọ́ láńlọ́ọ̀dù lọ́wọ́ bá a ti ń bá lọ ni ẹ̀yẹ́ mọ́ ní graduation lónìí gbogbo mi ti ń yà lọ ni mo fẹ́ pé ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ yín ìbẹ̀rù Ọlọ́run dọwọ́ yín o agbára kọ́lé yẹn fi dé yẹn mọ̀wọ́ ẹgbẹ́ kan kọ́lé yẹn fi dé yẹn ìbẹ̀rù Ọlọ́run ni èyí tẹ́ fi bẹ̀rẹ̀ yóò ajẹ́nu mi ó dùn pé wà nàzánà máa fi sùdúrì min gilli. Ọlọ́run ní ká tó wà lìjẹ́ náà ó ní àṣẹṣe abẹ fún yín ẹ wọ tíátà kẹ tó wà lìjẹ́ náà kì í ṣe pé ntẹ́ ń gbé bọ̀ láyé nǹkan lẹ́ẹ̀ gbé wọ̀ bẹ́ẹ̀ ẹ̀gàn tẹ̀m̀bẹ̀lẹ̀kún kéèta ńọ̀fẹ́ ọ̀dà fún ọ kẹ́nìmánì bọ̀ọ̀bà ọ̀pá bọ̀ọ̀bà òbú lẹ́sẹ̀ afẹ́ ajẹ́ ẹ̀ mọ̀fẹ́ ayó ìkòkò alágbáyà yín àkókò. tàṣírí mi tàhátì mùlà ànàárù. bẹ́ẹ̀ bá wá wà lìjẹ́ náà òun tán àwọn tí ọmọ ṣẹlẹ̀ ní ọ̀ndà lìjẹ́ náà kálukú tẹ́jìrì mi tàhátì mùlà ànàárù ibùdó ọmọ sàn lábẹ́ àlìjẹ́ náà wa wàrà ọmọ sàn bẹ ẹwọn tó lọ́wọ́ ní fi qualify àlìjẹ́nà bọ̀ nígbà lọ́wọ́ tó wá fẹ́ parí ọ̀rọ̀ àlìjẹ́nà
ẹ̀yin obìnrin ló tún wá fi parí ẹ̀ ọ̀là àwọn obìnrin bẹ́ẹ̀ láti jẹ́ nà ẹlẹ́yin jú gé ẹ máa wọ lọ́hùn ló fi jásí pé ìpàtẹ́yìn obìnrin kún nú ayé ọ̀pọ̀ púpọ̀ bàbá wọlé kan tá a bá wọn gìrì pa kí wọ́n sì tómi báyìí tí wọ́n bá ti níyàwó kéèyàn kẹ́rù kó mbẹ́ ni torí bàbá yà wọ́n máa ń rúnra wọn àwọn gan ọkùnrin yóò máa ń rúnra wọn ń bọ̀ báyà ìpàtẹ́yìn obìnrin kún nú ayé pọ̀ ẹni tí bá wọ̀ ẹ̀yìn obìnrin tí bá sọ kéńgbà náà kí ni bí ẹ bá ṣe pé torí ọmọ kí ni yẹn wá lára obìnrin wèrè ló ń tàn obìnrin ní ọjọ́ kan rẹ̀ yọ balẹ̀ bọ́ bá wọlé bọ̀ ṣoṣo obìnrin yóò ti study rẹ̀ dáàdì sọlá ẹ kì í ṣojú báyìí kí ló tẹ frank ẹ jẹ́ báyìí bomi wá ná ẹ sọ nǹkan náà fún mi obìnrin dáadáa gbogbo tó ń bá bọ̀ ń ta ni yóò jẹ́ cool lóbìnrin gidi o inú àwọn obìnrin náà àwọn náà níwèrè o bó o ti ń wọlé bọ̀ lèmi òkè ó ti rọ́kọ̀ òun pé ọkọ̀ òun ní wọlé bọ̀ o àárín wọn ò sì dá wọn ò gbádùn ara wọn èyí tọkọ pé ẹ káàbọ̀ my dear látàárọ̀ orin ló fi bọnu. wọn ti gbé mi sókè mo dúpẹ́ o ẹ wá bá mi dúpẹ́ fọlọ́wà. ọkọ wa ń pè orí mi ni nìkíni ẹ tún bá wọ̀ mí wọ̀ ni ebi dúdú náà ni. inú láyé tirẹ̀ yìí tẹ̀yàn sáré wọlé bọ̀ bẹ́ẹ̀ ti jókòó tán lọ́tàrí ẹ káàbọ̀ my dear ọbọ̀ bàtà lẹ́sẹ̀ ọkọ ẹ̀ ọkọ lọ́sàn-án ẹ̀ kalẹ̀ o ọkọ gidi ọkọ rẹ̀ ọkọ tí wọ́n bí léere òun ló ṣe báwọn ìyàwó fi ń ṣe bẹ́ẹ̀ fún torí pé gbogbo ntọ́ yẹ kó fún ìyàwó ẹ̀ ní fún. àwọn kaba bẹ́ẹ̀ bá fẹ́ ìyàwó ń kaba bí ọba múra kò ní fẹ́ ìyàwó nínú mi kò ní fẹ́ ìyàwó mọ́láyé ẹ̀yọ̀ kan tí yóò fẹ́ nu. àwọn máa pọn ọkọ bọ́kọ rẹ̀ bá ti ń wọlé pé káàbọ̀ okùn bọ̀dá okùn sẹ́wọ̀nì yọkọ̀kọ̀ lọ gbọ́ gẹ̀dẹ̀ wá yọmọ bọ́ bàtà lẹ́sẹ̀ ọkọ ẹ̀ bọ́kọ bá ti náwó báyìí ó ti yé yọ bọ́ suit bọ́kọ bá nàṣẹ̀ yọ bọ́ bàtà yọ gbomi wá àwọn tiwa tọ́lọ̀ ń bá ní kéèyàn lọ sí ìyàwó fẹ́ tọ́ ọ bá wọlé tọ́ ọ bá ní wọ́n ní àwọn kàbá máa ṣe bẹ́ẹ̀ tọ́ ọ bá nàṣẹ̀ báyìí yọ mọ wò yín ẹ fẹsẹ̀ gún kan ni tọ́ba ń gbé mọ́ nàṣẹ̀ sí ọkọ bọ́ bàtà ni èmi ò tún wá ṣe ẹrú oúnjẹ nù wájú yín o mo ì sọ fún yín láàárọ̀ pé ẹranko mẹ́ta lukú ti jẹ kan méjì tó ṣẹ́kù nù bọ́kọ bá tún náwó sí pé aago bá ń tú nígbà tí èsì pé wíkìlì òmù yín ẹ tú bẹ́ẹ̀ tí tú lójoojúmọ́ bẹ́ẹ̀ ni inú tọ́mọ fi ní àlùbáríkà láyé òun ni ká tọ́jú ìyàwó kí ìyàwó ọmọ wa ṣèyàn bí ọba bá a ti ń pé nínú ayé nísìkò sọ ọmọ rẹ mọ yìí ọmọ rẹ ń bẹ nínú ọkùnrin ọmọ rẹ ń bẹ nínú obìnrin ká tó ríra wa lọ́nà jìn bá a ti rìn nínú ayé nísìkò yìí pé hòhò ló kù tá à ń rìn báwo obìnrin ọba rìn hòhò nínú ayé nísìkò ọfẹ dàbí báwọn èèyàn chẹ́rìsì wọn mọ́ àfi kí wọ́n rìn hòhò kọ́dà bọ́ ọmọ mọ́ńbẹ́ náà tí ó jù kúkú báyìí lọ yóò sì lọ́ọ́ ra yìí tí ó kó bóde tí ó fún bọ́ tà báyìí tá a máa wò ó pé bó ti mọ bí mọ́ngòrò kọ̀ọ̀kan yìí ìwọ náà kó tiẹ̀ náà bóde hòhò ló kù tá à ń rìn nínú ayé anabi láwọn àsìkò kan bọ̀ báwọn àsìkò náà bá ti dé ẹsùn mọ̀pálí kìí àmọ̀ súnmọ́ wọn láwọn àsìkò wo ni inú ẹ̀ láwa yìí ọkùnrin dirun anabi ṣépè ni anabi yẹn sì sọ̀rọ̀ tọ́lọ́wọ̀n ọba sọ ntọ́lọ́wọ̀n ọba ni ó sọ anabi yẹn sọ sẹ́mọ̀kẹ́mi mo lè torí pé mo fẹ́ báyàn jà nísìnyí mo lè gbé wá sí yàbẹ̀ tí sì máa bù anabi yẹn sí bẹ́ẹ̀ ma yantiqu anil hawa. ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى إن هو إلا وحي يوحى ọ̀rọ̀ fẹ́nu kọ̀tẹ́nu anabi jáde láyé sallallahu alayhi wa sallam nítorí wọn bá ní ká anabi ọ̀sọ́ kò ní sọ anabi láwọn àsìkò kan bọ̀ bẹ́ẹ̀ bá ti rí tọ́ bá ti dé ẹgbàá pálí kìí àmọ̀ súnmọ́ kálukọ́ pàwọ̀dà ẹni tí èsì lọ́hùn kọ́ mọ́ sí lọ́hùn lókun wọ́n láwọn àsìkò wọ́n kí là á máa rí ànábì ní bẹ́ẹ̀ ni ẹ máa rí obìnrin yóò dọ́kọ ọkọ ó di ìyàwó ẹ lọ wo inú lémi nísìn obìnrin ní pàṣẹ obìnrin ní pàṣẹ alájì
mi fẹ́ rí ẹni family kankan bí báyìí mọ́ ok mama suraju báyìí pé nǹkan tó fẹ́ náà nìyẹn no problem òun ló sì kí fóònù mọ́lẹ̀ alájà ẹ má wà mí wáyé mọ́ o mi máa pè yín ìyá suraju ló wọ́n fẹ́ rí anybody mọ́ láti mọ̀ pé n tà ń jẹnu ó ti dọ́kọ ó ti wà nú ayé December ní parí lọ yìí mo lè wà nú ẹ̀ ó lè wà nú ẹ̀ a lè má parí ẹ̀ kí lọ́kàn lọ́hùn ọba tí ọ̀rẹ́ nìkan ń sẹ́ ọba tó ti parí gbogbo ẹ̀ tí ètò ìgbésẹ̀ ń plan ẹ̀ ni ẹ̀ mọ́ ní graduation ẹ̀ máa dúpẹ́ ẹ̀ máa dúpẹ́. وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق لقد جاءت رسل ربنا بالحق ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون ونودوا أن تلكم الجنة أورثتموها بما كنتم تعملون. ẹ̀yin ní graduation lónìí ọ̀dọ̀ wọ̀nyí mo bẹ̀ bá rìn lọ ẹ sì máa wẹ̀yìn wò ayé ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń jẹun ẹ sì máa fura ayé ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá sùn ẹ má sùn tiyetiye ayé ní jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń wẹ̀ ẹ tilẹ̀kùn mọ́ rí ayé ní jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run bẹ́ẹ̀ bá wà wà lìjẹ́ nà tán ẹ̀ kọ́kọ́ wà lìjẹ́ nà ẹni tá a bá ní kó rí bẹ́ẹ̀ wọ̀ nù yín kò sí tẹ fẹ́ rí ntẹ kọ́kọ́ wí láyé bàbá wọ ọlọ́run àlìjẹ́ nà báyìí ntẹ kọ́kọ́ wí ni pé. alhamdulilayi. ọlọ́run o a máa dúpẹ́ fún ọ bẹ́ẹ̀ yóò ní graduation tó ní ṣe ń dúpẹ́ ẹ̀kọ́sẹ́ yanjú ẹ̀fẹ́ dá dúró. alhamdulilayi. ẹlòmíín kọ́sẹ́ bíi tiyín ẹnu kọ́sẹ́ ló kú sí. alhamdulilayi. ẹlòmíín kọ́sẹ́ bíi tiyín kò délé kò sì dóko. alhamdulilayi. ẹlòmíín lọ bí iṣẹ́ ọ̀parí gbogbo ẹ̀ tán kọ́ máa jẹ́ èèyàn wọ́n yí lérí. alhamdulilayi. ẹlòmíín kọ́sẹ́ bíi tiyín ọ̀yanjú gbogbo ẹ̀ tán òun náà lọ ọ́fíìsì ara rẹ̀ ọwọ́ one chance wọn ò rí mọ́dọ̀ ní. alhamdulilayi. ẹ̀yin tòní ẹ̀yà máa dúpẹ́ fọlọ́n. alladhi hadana lahaza. ọlọ́run tó fi wá mọ̀nà báyìí pé bá a bá kọ́ṣẹ́ tá a bá parí ẹ̀ kọ́gọ́ ṣàdúrà fún yàn ká gbọ́rọ̀ ọlọ́run tó fi yín mọ̀nà síbẹ̀ ẹ tún dúpẹ́ gbogbo yín bẹ́ẹ̀ tí jókòó yìí ẹni alihamudulilayi. alhamdulilayi. bó ti da tọ́lọ́run retí nù. wa ma kunna linahtadiya lawla an hadana Allah. Murphy Afolabi ti retí ni n bọ̀ ló jókòó ń bẹ̀ wọ́n kí n máa wọ̀ ọ́ jókòó bí ọba fẹ́ kí n máa wọ̀ ọ́ jókòó ti yẹrẹ ko. mo ní graduation ọwọ́ àdọ́wọ́ yín ọ̀gá ti dé ẹ̀jẹ̀ ń bá yín sọ̀rọ̀ ọ̀rọ̀ díẹ̀ sí kí n máa lọ torí ká àfa ọ̀sán gangan yìí ó tó dé. àwọn ọmọlẹ́yìn àfa ọ̀sán gan ń wò mí pé ọ̀gá wa wọ́n sàn dákọ̀ látẹ̀kan ọbẹ̀ dé mo fẹ́ kí Murphy jókòó tán dáadáa. ẹ̀dàkùn lẹ́ẹ̀kan sí gbogbo àwọn èèyàn ńláńlá tó wáyé tún wọlé akínyìn o àfojú di ẹnì kankan o ọlọ́njọ́ dáa fún yín o. àmín. àmín. Murphy Afolabi ń pè wá lónìí pé ẹ wá bá ń ṣàdúrà fáwọn ọmọ mi wọ́n kọ́ sẹ́yìnjú gbogbo ẹ̀yàn mọ́ ní graduation ọwọ́ àdọ́wọ́ yín ọpẹ́ là ń dùn ní ọlọ́ni bàbá tí wà àlùjánnà á dúpẹ́ ni bẹ́ẹ̀ ni a ti ń dúpẹ́ lónìí àlùjánnà yẹn sì ní kó yín sí dànwúrú wanudu antilikumul jannatu a máa pè yín sínú àlùjánnà ni urithumuha bima kuntum ta'maluna ní tí kálukú yín bá ṣe láfi sàn yín lẹ́sàn láfi mọ àlùjánnà wúlọ́ tọ́ sí. Allah
afáyà yà sókòtò. Allahumma lakal hamdu. ìwọ Ọlọ́run ìwọ ló pẹ́ tọ́ sí. Ala ni'matika alayna. ntọ́pẹ́ fi tọ́ sí wọ Ọlọ́run ni pé lórí ìdẹ̀ra rẹ lórí wa. Wa ala jazili atoika. àti kí ni rí àtàwọn ọ̀rẹ́ tó ta wá alójú òní ọ function alẹ́nu òní ọmọ function alọ́wọ́ òní ọ function a sì lẹ́sẹ̀ òní ọ function ọpọlọ wa òní ọ function ọ̀dà wọn kan ọpọlọ wọn kò ṣiṣẹ́ rárá ojú wọn kò ṣiṣẹ́ rárá ọwọ́ wọn kò ṣiṣẹ́ rárá Ọlọ́run wọn ń lọ láàrin ìlú ẹnìkan ọ̀dà wọn mà Murphy Afolabi yà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run máa dúpẹ́ tó ní wàá bọ̀ ọdún rẹ̀ bọ́ ọba tó sùn tó tún jí Ọlọ́run mo dúpẹ́ o. Murphy Afolabi o tún wá pé ayé tún dáhùn. Kọ́dí jama'atana fi hadhal yawmi. ó kó wa jọ lónìí àwa náà sì kójọ fún ọ pé Afolabi ló pè wá Murphy Afolabi invite wa gbogbo wa sì wá àwọn kan tó ń bọ̀. La narju biha illa rahmataka. kò sí tá à ń wá ran kan lónìí lórí àkójọ wa yìí illa rahmataka Ọlọ́run àánú rẹ la fún ni Murphy Afolabi ń retí lónìí. Wa as'aluka bi ismika alladhi tunzilul bihil matara. mo wá bẹ̀ wọ́ Ọlọ́run fún Murphy Afolabi àtẹ̀yìn ọmọ oní graduation mo bẹ̀ Ọlọ́run pẹ̀lú orúkọ tọ́lọ́run fi máa rọ òjò. Wa bi ismika alladhi tumsiku bihil matara. mo tún bá bẹ̀ wọ́ Ọlọ́run pẹ̀lú ọkọ rẹ tó o fi gbá òjò mú pé bó o ti dúdú kẹlẹ́lẹ̀ yìí ọ gbọ́dọ̀ rọ̀ ó kọ́ Ọlọ́run kan Ọlọ́run fi ń lò bẹ́ẹ̀ mo tún bẹ̀ Ọlọ́run pẹ̀lú ẹ̀ Murphy Afolabi. Yassir lana umurana. ìtọ́jẹ́ ń fi bẹ̀ Ọlọ́run báwọn ni pé Ọlọ́run àlámọ̀rí ẹnì kọ̀ọ̀kan wà yìí Ọlọ́run jẹ́ ọjà sí rọrùn. Marra'ata qulubina. bọ́bá já sí rọrùn kọ́lọ́n tó wá fún wa ní ìsinmi ọkàn. Wassalamata fi dinina. ẹ̀sìn wa tá a wá ń sìn yìí Ọlọ́run bá ti mọ̀ ọ́ sìn mọ́ náà là ń sìn ni mọ́tàjẹ́ ọ̀là wa wájú wọ Ọlọ́run. Qala makihulu shami. Murphy Afolabi ìkànnì àwọn àlùfáà à ń pè ní makehulu shami Ọlọ́run bọ́lá àlùbáríkà rẹ̀ òun ló fẹ́ sọ̀rọ̀ tó fẹ́. aago 2 aago 4 aago 6 aago 8 ẹlòmíì aago 6 bọ̀ ni ó ti sùn ó ti bọ́ sínú ilé ó ti jẹun Ọlọ́run fi ayé ro àwọn kan lọ́rùn aago 6 rọ̀lẹ́ wọ́n ti jẹun bẹ́ẹ̀ mi bá jẹ irú èyí bí ọ̀pá mi bí ọ̀dà aago 11 yìí ní jẹun alẹ́ èyí wọn ni gbé tán yóò gbé mi dàárọ̀ Ọlọ́run dá àwọn kan aago 8 sáà kí ìṣá ìtàn òun ti bọ́ sínú ilé ó ti sùn. àfàmà kì í wúlù sáà mi ní gbogbo tí bá ń jẹ̀dá Ọlọ́run bọ́ ọ bá lò tán bẹ́ẹ̀ di lẹ́ẹ̀sù àwa wà lórí bẹ́ẹ̀dì rẹ tó jókòó tó fẹ́ sùn. Yanbaghi an yatafakkara fima sana'a fi yawmihi. ọtọ́ sí wọ́n máa nábì ádámà kó tó sùn wá jókòó báyìí wá ọpọlọ rẹ àti làákàyè fi ro àtàárọ̀ wò kí ló ṣe ní sẹ́njọ́ náà. Fa in kana amalun fi khairan. tọ́ba jásí pé iṣẹ́ tó ṣe òru kan lẹ̀ pé lè ní mo lọ sọ́dọ̀ ọmọ mi ní Magodo ok mo sẹ́tù wọn pẹ̀lú 300,000 tí wọ́n béèrè mo dẹ̀ lọ sọ́dọ̀ dádì ní Òṣòdì ok táyà tí wọ́n yí kí n bá wọn rà sẹ́sẹ̀ mọ́tò mo kó méjì fún wọn bó mo tún lọ o ok mo lọ sọ́dọ̀ àwọn ọmọ mi ní school mo lọ wọn boarding house mo sẹ́tù wọn lẹ́ mo kírun ok alọ́bí súnà bọ̀dá Bashir ní Agége ọwọ́ àwo gbogbo ẹ̀ orí pèsè rí ló ṣe tílẹ̀ fi sùn. Yahmadullah ta'ala ala dhalika. kó tó wá sùn àwa ni Ọlọ́run mo dúpẹ́ o lágbára kí n ṣe dáadáa tí mo ṣe yìí ìwọ Ọlọ́run ló ní kí n rí ṣe bẹ́ẹ̀ ọwọ́ àdúgbò fọlọ́run. Wa in kana amalu zamba. tọ́ba wá ṣe pé owó gbogbo àtàárọ̀ tó lò tílẹ̀ fi sùn tó fi fẹ́ sùn tó fi dórí bẹ́ẹ̀dì owó pé ó ṣe rere gangan aburú òun ló ṣe òmùgbòmùgbò èrí ń gbóná ó mú alọ́mọ ojú rẹ̀ orí náà mọ́ ọ lẹ́pọ̀ gbogbo nǹkan tó ṣe òórùn yàn bó ti rún táyé òórùn kẹ́hìndé ògbòrọ̀lá òórùn lára wọ́n wá rí gbogbo nǹkan tó fi ṣe láyé nù pati lọ́lọ́ tilẹ̀ fi sùn. Istaghfarallah minhu ta'ala. èyí tó ṣe bó ti wà lórí bẹ́ẹ̀ ni pé Ọlọ́run o
bó ní ti bá wọ Ọlọ́run báyìí ẹ̀ṣẹ̀ ni mo fò ní sẹ̀tìlẹ̀ fi sú Ọlọ́run jẹ́rù ọba ọ wá tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run. wọ́rọ̀jà àǹkọ́rì ibẹ̀. wọ́rọ̀jà àǹkọ́rì ibẹ̀ Murphy Afolabi ẹni ọ̀tọ́ bá ṣe pa burú ló fi ọjọ́ kan ṣe súlẹ̀ kó túbá tọ́ba túbá tán kó sì mú kó bẹ Ọlọ́run ìyẹn tó ṣerú ẹ̀ṣẹ̀ yìí mọ́ ìyẹn ṣe sìnà mọ́ ẹ wo sìnà nù ayé nìsín láàyè àjẹ gbogbo wọ́n jẹ yálà yáyà ní ọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú sìnà yìí ó tiẹ̀ wá gba ayé nìsín ọ̀rọ̀ sí ọ̀dà àwọn bàbá wa jọ̀wọ́n àná wọ́n ṣe wàhálà kí wọ́n tó rà léèyàn gbogbo àwọn bàbá wa jọ̀hún wọ́n ṣe wàhálà kí wọ́n tó rí girlfriend àbí kílẹ̀ máa gbé àlè náà ni àwọn olóyìnbó kan lé ní girlfriend kí ni àlè kí wọ́n tó rí àlè yàn àwọn bàbá wa jọ̀hún àná wọ́n ṣe wàhálà àwa tó ní torí kíyàwó ó lè kún kó lè gbé skéèlì ansẹ̀ tí wo ayé wa please can I have your contact ọbẹ̀ rẹ̀ nù ń bá a bọ̀ nù ẹ ṣé mo lè ní contact yẹ ń bá a bọ̀ nù okay I'll give you a call. Maybe tomorrow or this evening. O ti parí ọ̀rọ̀. So ti fún nọ́mbà náà ọ̀rọ̀ ti parí. Ǹjọ́ wọn àná ni sì ná. Wọ́n ó ṣe wọ́n tiẹ̀ tún sákú òǹdí ẹ̀ torí pé wọ́n ó ṣe wàhálà kó tó rọmọ tí ń wá kí. Àmọ́ lóde òní Murphy Afolabi Ọlọ́run wá mú ọ̀rọ̀ sí náà torí ká lè jẹ ìyà tó pójú owó. Ọlọ́run wá modernize ẹ̀ ànímọ́kòndòrò àṣẹ títí wa. Hello. Yà báwo ni? Mo ṣe wà ń ta náà ibi tó ju èèyàn náà mo wà ok ẹ má wọrí mò ń bọ̀ wá ọtán ìyàwó mi àlè ń pè ọkọ ọmọ ọkọ lọ́gbà ń ṣẹ̀tì fún màmá Ṣadé kí ni ẹ ti ń dún látẹ̀kan ok ẹ ti wọ kí ilé wa yìí hello bí o ti mọ crack inú hello ń jáde lọ ta nù àní ó mọ̀ mọ́ pè mí dáìmọ̀ mọ́ bàbá bísí gẹ ló gbé fún mi pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ náà ló pè fún pé àlè ń pè ọ́ kò sí mọ́ ọwọ́ arọrùn láyé ẹ bá wo orí ànsẹ̀ tí ọkùnrin mi obìnrin wa lọ gbáà ó kọ ọkùnrin ojú bí ọgbọ̀n lọ obìnrin ní 1+ tó wà ń bẹ̀ kí la bá débẹ̀ sí náà nì ìtì ń bẹ lára ọmọ tá à ń lọ ọ̀nà jùmọ̀ ń ta àwọn ebi ní ń bẹ lára ìyàwó wa ebi àwọn náà lálọ́ ti ìyàwó wa ní òfin gbérí òkè mọ́ rúnrún ni àwọn àgbàgbé gbogbo ó ti rún yìí náà tí ó dérí kodò náà nù tọ́jú ilé káwọn ọmọ rẹ olè lálùbáríkà ìwọ ọkọ àtọ́jú ilé ni. àyùwà àti báwo ni mo máa fi lè. ẹ̀yọ́ mo ní graduation tẹ̀ǹtẹ̀lé Murphy Afolabi. látàǹsà ọ̀sẹ̀ yìí dákan. ọ̀dọ̀ wọ̀nyí ẹ̀rí advice àkọ́kọ́ lórí wáàsí ọmọ Musa tí mo ṣe fún yín lónìí ní Times Square Ajao Road àkọ́kọ́ ọ̀rọ̀ mi sí ẹ̀ ń graduate lónìí ọ̀dọ̀ wọ̀nyí o ẹ̀ gbọ́dọ̀ gbàgbé ọ̀gá yín. kàmálà yansa zawju zawjata o. ẹ gbọ́dọ̀ gbàgbé ọ̀gá yín gẹ́gẹ́ bọ́ kọ́ ò ṣe gbọ́dọ̀ gbàgbé ìyàwó ẹ̀ lọ́kọ́ tẹ́lẹ̀ ẹ̀ bá pé ọkọ tàbí nù léèrè àìmọye ọkọ ló gbàgbé ìyàwó bá àìmọye ọkọ ló gbàgbé ìyàwó ẹ̀ ìyàwó mi rántí ọkọ ẹ̀ ó sì ṣépè bàbá kínní ọlọ́mọ ní ṣàánú ẹ̀ ọkùnrin mi náà rántí ìyàwó ẹ̀ ó sì ṣépè ìyá kínní kò ní bala àánú pàdé àwọn méjèèjì lájọ sàgbákò ara wa ẹni náà bá ní ọfẹ tó wù kọmọ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí ń sọ pé jókòó tó sì jókòó kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run obìnrin tó náà bá ní ọlọ́kọ tiẹ̀ kó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. wọ́kàmá láyànsá àbú àwòládà o. ẹ̀yin máa ṣe Murphy Afolabi ẹ̀ gbọ́dọ̀ gbàgbé ọ̀gá yín òun lọ́lọ́run yín kejì gẹ́gẹ́ bí bàbá ò ṣe gbọ́dọ̀ gbàgbé ọmọ ní bàbá gidi bàbá tẹ́rì ẹ̀ bá pé àìmọye bàbá ló gbàgbé ọmọ kọ́lá kọ́ mọ́tọ́ mọ́ ń jẹ òun ni o sì mọ níwọ̀n yìí kọ́sá wọlé ní tiẹ̀ kò ní bá yàwó sáwàdà kò ní bá kò fi yàwó ò firi pẹ̀lú ẹ̀ àmì ẹ̀ jẹ́ kọ́ mọ́ ọmọ rìn kọ́ mọ́ ti máa dọ́gbọ́n pé bàbá yóò máa bá yàwó ẹ̀ sáwàdà gbà náà
mọ́mí Rasak obìnrin sì burú ẹ má gba hamile kan náà bọ́mọ bá ń fẹsẹ̀ lílẹ̀ náà lẹ́ẹ̀mọ́ bá lù ẹ̀ sáwádà bàbá ẹ̀sẹ̀ bímọ ẹ̀ sojú bí ojú kìnìún lẹ́ẹ̀mọ́ wọlé lẹ́ẹ̀mọ́ ṣe kínní. ó ti mọ̀ pásíkò tó ń wọ́n tó máa sún bọ̀ nù. abcd ní tẹ̀yìn olóyìnbó inú tiwa abc tàwọn oníkéwú alif ba ta sa wà lọ́ dàbí alif. alful kitabati wa huwa ba'du wàhálà farabalẹ̀ aliful kitabati wa huwa ba'du urufiha ọ̀ya. alful kitabati wa huwa ba'du hurufiha lamma istaqama ala jami' taqaddama. ó bùsè Murphy Afolabi lọ́ọ́ dàbí alifu lọ́dọ̀ àwọn ọmọ tó kọ́ ń sẹ́. litakun inda ọ̀dàtìrà. bọ́ ọ bá dàbí orí ńgbà tí alifu tó bá lọ wo tíra tá n ké alif ó dúró straight bá òun náà wọ́ tá òun náà wọ́ torí pé alifu tó ṣáájú wọn ó dúró déédéé. ọ̀gá ọ̀gbọ́dọ̀ dúró déédéé ọ̀gá ọ̀gbọ́dọ̀ ṣòfin nira ọ̀gá ọ̀gbọ́dọ̀ pàṣẹ nira torí bí wọn bá lè mú ọ ọlọ́run kọ́. àkírà. nígbẹ̀yìn. ayyuhal mumathilu. bàbá ni mumathilu actor làwọn pè wá. arba'atun la tusaddiquhum. Murphy Afolabi èèyàn mẹ́rin bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ orí ọ̀gbọ́dọ̀ gbà wọ́n gbọ́. arba'atun la tusaddiquhum. èèyàn mẹ́rin bẹ́ẹ̀ nínú ayé má gbà wọ́n gbọ́. alikadabu. bọ́ọ̀bá mọ̀ pé lágbájá onírọ́ ni gbogbo tó lè sọ láyé kọ́ra tí máa pé mo fi jọ́ tí wọ́n gbèmí sínú sàárè ìbúra. Murphy Afolabi ọ̀gbọ́dọ̀ gbà. wasariqu. ẹlẹ́ẹ̀kejì asariku olè nílọ́rẹ̀ kò sí téèyàn olè nílọ́rẹ̀ mo ti wà yìí mọ́ lọ́rẹ̀ amúgbó toró níjọ́ tiẹ̀ bọ́bá ìjọ táwọn amúgbó bẹ́ẹ̀ ṣe kínní dákun jáde sí wọn ọlá àfa lèmi wọn ni ọmọ àfọ ọlọ́run ni nà tọ wọn yọ̀dà mi báwọn mo ti ti òun sí wọn alọ́rẹ̀ olè njọ wọn bá ti ń bọ̀ girigiri òun ní ọkọ̀ pé ẹjọ́ ẹ má débi ọ̀rẹ́ mi làlájì wọn kò nu létí wa wọn bọ̀ lé kejì lọ́hùn tí ò ti lọ́rẹ̀ bẹ́ẹ̀ yẹn bá jó lè Murphy Afolabi mọ́ gbàgbọ́. wàlhásùdù. Murphy Afolabi ẹlẹ́gẹ̀ẹ́ta tó gbọ́dọ̀ gbàgbọ́ òun ni tani rí òun lórí kéèta èèyàn. Murphy Afolabi mẹ́rin ń bẹ nínú ẹ̀dá mọ́ bẹ̀rù wọn. hasaritul hasuda. ẹni. mina ali rusumi. ìtakùrẹ̀ òdì méjì. wa ali ijabi. ìtakùrẹ̀ òdì mẹ́ta. wa ali kulubi. mẹ́rin pé ìtakùrẹ̀. kuntu illa ma sha rabbi. min al-mahdi hatta zaman al-mashib. min al-mahdi hatta zaman al-mashib. kí ni fàárí èèyàn kí ni fàárí èèyàn gbogbo ẹni tí ò mú tọ́lọ́run mọ́rọ̀ Murphy Afolabi níjọ́ tí ti ṣe wá sí kí ayé mo di 50 something rí ẹni ní sọ torí àwọn tí mo sọ ìtàn èèyàn mo ti 50 something ní mi báyìí níjọ́ tí mo ti bẹ̀rẹ̀ wá sí ti ṣe káàkiri ìyìn tí ìlọrú wá sí báyìí rí pé oní tíátà ó wá fẹ́ ṣe graduation ó wá ní ẹ̀ wá sí ìwọ number 1 tó mọ kọ́kọ́ rí láyé. ìyìn tí ì rí èmi è lọ rí àfa mi ilé tí máa lọ èmi ọ yà tó kẹ́ ń tu wá sí yìí ni mo gbìyànjú díẹ̀. ìwà ń jọ wá lójú bá àti kọ́kọ́ dé tàtà àkọ́kọ́ rí wọn mo ní ọlọ́run mọ̀ tọ́ Murphy Afolabi yìí sọ́nà irú wọn yìí kọ̀ yẹ kọ́ná ti wá sí kankan àní kí wọ́n lọ́ọ́ pa àwọn ọmọ yìí sí jẹ́ hayin yóò kọ́ ọmọ òun ti jẹ́ má dọ́kítọ̀ àbí kílẹ̀ ń gbé àwọn ti fi ìpadà gbogbo yàyínrú yóò ti gun kínní yìí àwa ṣe báwọn láàbà láàárọ̀ ni
wá sí ni wọ́n máa ń rí Murphy máa ń retí ọwọ́ àdọ́wọ́ rẹ Murphy má gbára lé gbogbo ẹ̀dá o kò sẹ́ńtì lọ wájú báyìí gbogbo àwọn tó ń bẹ̀rẹ̀ tán pé ṣé a máa ìgbà yín yóò tù wá irọ́ ni wọ́n ń pa ẹ lọ rí ẹ bọ̀ rí irọ́ ni gbogbo pólíbàgì tán fà lọ́wọ́ Murphy bí o ti ní lọ rí tí o ní dèrè lọ́wọ́ àwọn pólíbàgì ni èyí wọn ni èjé mi ọlọ́rẹ̀ ní ọ̀rẹ́ kankan mo ti wà yìí èmi èsì wá yẹn lọ wọn ni ká ń ṣe àmọ́nu wá máa wọlé bó o kí tó fẹ́ẹ́ fẹ́ nukú kò ní wáyé 10,000 náà ni yóò fún ọ iná ni yóò fún ọ kí n kú ya kìrìmọ́nù lé kí n máa pe ọlọ́run tó ti dá mi mọ̀ láti jọ yìí kó tó rí pé káwọn èèyàn wá mọ̀ mi ṣàdúrà fọlọ́wọ́ mi ò ṣe yà ká yé wọn yà á sí ìzù ntí ọ̀nà wájú pàṣójú ntí ọ̀fà àfà lọ kí ni wọ́n wulẹ̀ wá dákún torí àdúrà ẹnìkan sí tẹ̀ ní pé ọlọ́run àwọn Pasuma tọ́lọ́run ti parí ọ̀rọ̀ tiẹ̀ bó ń bá ti ń pé ọmọ ìyàwó anábì baraka wọ́n sì ya wèrè ká wájú ẹ̀ àfa wa ń kọ́ ọlọ́mọ sàbọ́lá nẹ́bì ọlọ́run wọlé abẹ́tẹ̀ àtìkì ọlọ́run wọlé sàbá àti mọ́ríwá wọn á lọ yọ 500 mẹ́ta èmi Murphy ọ̀dọ̀wọ́ ẹ̀ hasaritulẹ̀ hasuda professor adua. hasaritulẹ̀ hasuda. ẹ̀yin ọmọ ní graduation àtọ̀gá yín àti gbogbo wa tá a wà nínú hall àtàwọn tí ń bọ̀ tí wọ́n èdè. hasaritulẹ̀ hasuda. àfa ní káàsà mo fi ọlọ́run mo fi wá sọ́ra lọ́dọ̀ èèyàn mẹ́rin péré wọ́n lé èèyàn mẹ́rin wo ni àfa ó ní hasaritulẹ̀ hasuda. hasaritulẹ̀ hasuda. oníkèéta èèyàn oníkèéta àgbákò ni wọ́n bẹ nínú ẹgbẹ́ wọ́n bẹ nínú mọ́sálásí tá a ti ń kírun wọ́n bẹ nínú church tá a lọ kò síbi wọn ò sí oníkèéta ni. hasaritulẹ̀ hasuda. hasaritulẹ̀ hasuda. Murphy Afolabi lágbára ọlọ́run àti wájú àtẹ̀yìn àtòkè àtilẹ̀ ibi yóò wò lè lọ oníkèéta ọlọ́run ní jágbára àwọn ká o. mina ali rusumi. abagani ali rusumi òun lẹ́lẹ́ kejì àwọn bọ́ọ̀ba ọ̀pá bọ́ọ̀ba òbú lẹ́sẹ̀ inú ilé mi ìyàwó èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ inú ilé mi ọkọ yìí ní jẹ́ bẹ́ẹ̀ nínú ilé mi ọ̀rẹ́ èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ àwa wọn làjọ ń kírun Murphy Afolabi àwa wọn làjọ ń jẹ làjọ mú àwa dá wọn mọ̀ hasaritulẹ̀ hasuda. hasaritulẹ̀ hasuda. mina ali rusumi. àwọn bọ̀ọ̀bọ̀ ọ̀pá bọ̀ọ̀bọ̀ òbú lẹ́sẹ̀ Murphy Afolabi àti wọ àtẹ̀ntì bá ń fẹ́ràn rẹ ọlọ́wọ̀n ní já kójà wọn. wa ali ijabi. ẹlẹ́kẹta nínú ayé wọ́n bẹ nínú ayé kọ́lá wọ́n bẹ nínú hall tàwa yìí wa alil ijabi àwọn tí máa ń ṣe mọ oore tọ́lọ̀ bá ṣe fún yàn bá a ti ń ṣe lónìí nísìnyí àwọn kan ìran rẹ ni wọ́n wá wò pé jáwò bóyá yóò yẹ àbí kò ní yẹ wọ́n bẹ níyì àwọn tí ó sì dálẹ̀ tá a bá débi àlọ́ bó ti dáa tó yìí nísìnyí lómi ò débi tó ẹ̀gẹ́ ní ẹ̀gbọ́n tó kò ṣe dáadáa wọ́n bẹ tó ń bẹ níyì. wa alil ijabi ẹlẹ́kẹta nìyẹn Murphy Afolabi àwọn tí máa ṣe mọ oore tọ́lọ̀ ń bá ṣe fún yàn pé wọ́n fi àwọn ìjọ lọ bẹ̀rẹ̀ ná àwọn nù wẹ́ẹ̀ ìjọ lọ bẹ̀rẹ̀ aburú wọn àti wo àtẹ̀ntì máa ń fẹ́ràn rẹ ọlọ́wọ̀n níjọ́ ká wa. hasaritulẹ̀ hasuda. mina ali rusumi. wa ali ijabi. wàrọ̀ ẹni kulubi. ẹlẹ́ẹ̀kẹrin Murphy Afolabi tí mo bọ bẹ ọlọ́run kọlọ́mọdé jù sọ́fin wọn ẹlẹ́ẹ̀kẹrin mo fẹ́ sọ yìí rọ̀ ẹni kulubi àwọn tọkàn wọn máa dúdú sí yàn la ilaha ọlọ́mọdé àkó ìjà wọn. amiina. bí wọ́n bẹ̀ di ọ̀túnla mẹ́wàá ẹ̀rín ní ọmọ rí ni àbò Murphy kò sí wàhálà mo ti fẹ́rí láti bí ẹ ti ń sọ náà mo ti fẹ́rí jìn àtàná mo ti mójú kò mbẹ́ ọmọ kékeré ni kò sí mójú kò yóò fún ọ níbi 2 months kọ́dà yóò mọ̀ ọwọ́ wa yóò tún máa bọ̀ jẹun ní tí ó sì ṣe ń bẹ nú ẹ̀ àwọn tó kàn wọ́n dúdú nù ni ọlọ́run mo bẹ̀ ọ́ ni Murphy Afolabi ọlọ́run ò ní jẹ́ ọba wọn pàdé. kuntu illa ma sha rabbi.
من المهدي حتى زمن المشيب من المهدي حتى زمن المشيب. ọ̀dọ̀ bọ̀ rẹ̀ Murphy Afolabi òní yé ọ́ ẹ̀yìn bá béèrè pé sọ yé ọ́ ìyẹn gan mọ̀ dáre lóhùn pé àá òní yé ọ́ à ń wọlé sí náà ni ìyẹn sọ fáwọn èèyàn mi ń gbà tá a kọ́ délẹ̀ kan mọ́ ní ẹ bá wo bá ti jókòó yìí ìyá yín fẹ́ búlọ́ọ̀kù o ń búlọ́ọ̀kù àbí èbúlọ́ọ̀kù dé báyìí gbogbo àwọn VIP tí a ń retí ọlọ́mọsà mọ́ wa bá wa dáadáa. Àmín. ẹ̀yàn mo ní graduation ẹ tẹ́wọ́ yín méjèèjì